bí n bá sọ ìrìn àjò mi láì sọ ti chọ́ọ̀chì tí mo lọ ìkànnì mi ẹ wò ó àǹtí Ṣeun ẹ jí ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run lọ́kọ wọn ti sọ darúgbó kalẹ̀ nípasẹ̀ pé wọn bá wọn lájọṣepọ̀ chọ́ọ̀chì tí mo lọ yìí ẹ jẹ́ n sọ fún yín gbà sí mi ń sáàbù lọ́wọ́ ní kí nìyẹn ṣẹlẹ̀ èmi ò ṣe mọ̀ pé èèyàn lè torí láti ilẹ̀ pẹ̀pẹ̀ mi ò ṣeré lọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run àbí chọ́ọ̀chì mi àbẹ́nìtì náà kódà àwọn ọmọ chọ́ọ̀chì wa báyìí ìmí inú wọn ìyá wọn nìkan wá ìmí òde láìka ọmọ kéékèèké so kò jẹ́ kí n ẹ wò tí n bá ti rí ọmọbìnrin kékeré báyìí máa wò pé mo bá òun ìfẹ́ ṣe àmọ́ àgbàlagbà kí àgbàlagbà yẹn ti wọ 60-65 máa kanu sí tí ò dẹ̀ sí nǹkan kan bí mo ṣe máa gbé wọn débẹ̀ èmi náà kan mo bá sọ fún wọn pé kí wọ́n dẹ̀ máa ń gbàgbọ́ wọ́n máa ń gbàgbọ́ ẹwọ́ bẹ̀ sẹ́rin chọ́ọ̀chì yìí mi dẹ̀ bẹ̀rẹ̀ chọ́ọ̀chì o nǹkan náà kọ́pà nínú pé wọ́n fún wọn níwèé chọ́ọ̀chì nígbà mí àwọn apostoli àbí CAC yìí wọ́n chọ́ọ̀chì olúwa apá olúwa nàngi mo kọ̀ wọ́n pé jí kí n lọ chọ́ọ̀chì yẹn ń bá lọ ìgbà tí mo ń lọ mo wá pàdé yẹn kan bẹ́ẹ̀ ọmọbìnrin yẹn bó ṣe rí mi báyìí ló ti fọ́yìn lọ pẹ̀lú mi kò sóbìnrin tó bá rí mi tí ò ní láìkì mi àti Ṣeun mo dá lọ́mọkùnrin ẹ gbàgbé ọmọ yìí ṣe ní mi ó sì láìkì mi ló ti bá mi sọ̀rọ̀ àwọn àjọ ń sọ̀rọ̀ àjọ ń sọ gbogbo ẹ̀ the next thing gba nọ́mbà mi mo máa ń lọ wá invite mi abúlé Fẹ́mi ṣé ẹni wá ní abúlé Fẹ́mi ṣé ẹni wá ní mo pé n bẹ fi lọ tán ní eléyìí ṣe institution ló wà o ẹgbẹ́ táìmù ẹgbẹ́ wà nílé ni I don't know institution ló wà mo ní kò sí wàhálà màá wá n bá lọ church yẹn àǹtí Ṣeun tí mo ṣe ní mọ̀mí ẹ̀njọ́ ẹ̀ nìyẹn ọ̀ṣà ni wọ́n àwọn ìyá ọ̀ṣà yẹn mo bá dúró mo ń gbọ́n gba owó ni so wọ́n á ń jí báyìí so àwọn náà a máa lọ máa drop owó wa níyẹn ìbámu gbá nídìí gbọ́ rẹ ló bá di pí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  so bí èyí ṣe ń sọ ìdí yẹn báyìí àti ṣe ara mi nǹkan ọmọkùnrin mi ti dídé débi pé nǹkan ọmọkùnrin mi dídé ojú mi change wọ́n gbé kí n lọ grab ìyá yẹn ni yẹn sáà sọ di pàpàpà pòpò pàpà pòpò bí èyí ṣe ń sọ díẹ̀ ní chọ́ọ̀chì yẹn àgbàlagbà ni ìyá òwò pẹ́lú bọ́dì ń róhun ló máa ń sọ̀dí ló ń sọ̀dí ta ni ìyá tó ń sọ̀dí yìí mo ṣàjáde kó nu chọ́ọ̀chì yẹn òun lọ lé àǹtí Ṣeun ọṣẹ àtòmí ló gbọ̀n òun nítẹ̀ o torí ìyá tíṣà náà ti lọ chọ́ọ̀chì kọ́pà lòun òun wọlé ni ọṣẹ àtòmí ló gbọ̀n òun nítẹ̀ òun kọ́ lọ sùn sínú ilé ni wọ́n wọ́n pé ìyá yìí òun fẹ́ mọ̀ ìyá yìí òun wá tún lọ chọ́ọ̀chì òun ò kì í lọ sí revival àwọn òun tó lọ gbà tó ń lọ ọmọ ìbọn mi ṣe rí nǹkan ní abúlé Fẹ́mi ṣé kí ẹ máa wá kíní kan mo ní mo máa wá kíní kan aṣáájú sọ̀rọ̀ àti ṣe wọ́n ní mọ́mí tó wà lọ́kàn yẹn ta ni wọ́n bá ní mọ́mí òun ni mọ́mí ẹni jẹ́ kí n lọ kí wọn náà ọ̀rọ̀ ọkọ sí ẹ̀ ní wípé òun láìkì pé mo láìkì òun ó ní àwọn bá lọ kí mọ́mí bá kí wọn ẹ̀ka sọ máa kíní kan máa gbá kan máa òun ṣàmìṣe pọ́wọ́ òun kan ara wọn kò sí wàhálà gbogbo òun ṣe òun kò sọ́wọ́ o nǹkan káàdì láti fi dá ọkàn wọn láre ọ̀fọ̀ọ́kàn wọn ó ní òun ṣáà lọ wọn ní pé bọ́ wà nílé yín wọn á ní àpé ó ṣàdúró fún òun ní òkè máa wú ẹ̀ ń bẹ̀ so ọkàn ilé ìdíyẹn gbà pé òun lòun wá wò òun wá lọ síbẹ̀ gbà tó ń débẹ̀ mọ́mì ń kọ́ kinní kan ó ní wọ́n ti lọ ṣọ́ọ̀bù pé ìta ní ṣọ́ọ̀bù wọn wà kí ni wọ́n ta ní wọ́n ta provision ó lóun bá tún lọ ìdíkà lọ wò mọ́mì náà àtàwọn débẹ̀ òun kí wọn kinní kan ń lọ lílo ọkọ̀ gẹ̀yìn sọ mọ́mì pé ọlọ́run bọ́bọ́ yẹn dẹ̀ láìkì yín o ní kó máa tọ́jú mọ́mí òun kó máa support mọ́mí òun kinní kan so òun á lọ lé wọn tó ń bá lọ bẹ̀ tó ń bá bá gan òun máa jókòó dì ìgbà tó yá o ó lóun lọ school padà ó wá lọ sí school nígbà tó lọ sí school òun mọ̀ kó lọ sí school òun á wá lọlé òun á bá mọ́mí òun á sàkí wọn òun máa lọ síbẹ̀ òun bá wọn tó gbá síta tó kíní wọn òun ṣàjókòó sí wọn lọ́rùn ó láti ṣeun bóun ṣe máa jókòó sí wọn lọ́rùn nìyẹn wọn kò ìgbà oníyẹ yìí máa wà nílé gangan
ṣọ́ọ̀bù yìí mo fẹ́ ra gan mo fẹ́ ra wo kò yẹ kó ń ráyè báyà yìí sọ̀rọ̀ nǹkan gangan nìyẹn máa ń wà nílé so òun ti wá close mọ́ wọn gan máa lọ síbẹ̀ tó bá yẹ sí dé bí àwọn gẹ́yìn bá wà láràndì bí ó wálé ó wà rándì ó kéré jù 2 weeks á wálé tó bá wálé ó máa rí òun àwọn tó máa sọ̀rọ̀ kíní kan wá àtijọ́ kan wọ́n rí pé Sunday after church mọ́mí ò kí n lọ sí ṣọ́ọ̀bù wọ́n bẹ̀rẹ̀ pé dáàdì ẹ̀kọ́ dáàdì àwọn ti late àwọn ẹ̀gbọ́n ẹ̀kọ́ ni wọ́n ti lọ lé ọkọ pé ọmọ mẹ́ta náà ni mọ́mí òun bí obìnrin dẹ̀ àwọn mẹ́ta wọn nìkan ló wà kú ó lóun nìkan ló ń kú so wọn ní báwo ni mọ́mí ṣe máa ń pọn mi tó bá sí nítorí lòun ṣe máa wá ní every 2 weeks pé mọ́mí òun lè pọn mi mọ́ so wọn bá wọn pọn mi sínú drum wọn ní okay no problem gbà tó wá di kíní òun wá lọ síbẹ̀ mọ́mí ṣe sí lómi ọ̀kẹ́ díẹ̀ ọ̀rẹ́ ẹ̀ máa tó dé ẹ̀ bá mi pọn mi mọ́mí máa wọ̀rọ̀ ẹ̀ jẹ́ kí n máa yín pọn ó ní wọn bá wọn pọn ó ní bó ṣe wọlé sí wọn lára nìyẹn gbà tó pẹ́ díẹ̀ bóun ṣe bá wọn sọ̀rọ̀ ni pé mọ́mí mo láì skẹ́ẹ̀tì yín gan bẹ́ẹ̀ máa ń jó church yẹn mo láìkí wo ọkọ mi gan sọ pé jọ́ lóun fi fẹ́ mi kì ní ìka àgbà àkókò bàbá sásùn wọn wò pé kí ló kọ́ mi pẹ̀lú sórí ọkọ yín nínú àti ṣe wọn bóun ṣe sọ wọn pé mọ́mí mo dé láìkí yín o òun ní ẹni pé o láìkí mi irú ọ̀rọ̀ òṣèwò nìyẹn ẹgbẹ́ ọmọ mi láìkí mi kì í ṣe bí ọmọ láìkí yín gan ni o ọmọ yín kẹrù bẹ́ẹ̀ mo ṣe máa ń wá ọmọ yín ni mo wá bá ni ẹ̀yin fẹ́ẹ̀ jọ ọmọ yín lọ yáà ní fáìn jọ ọmọ mi lọ wà lọ láìkí mi ó sọ ọmọ èjì mi ṣá ní kí ni èjì yín last year àwọn pé 54 àwọn kọ́ lè pé 55 ẹ̀ tí ẹ̀ dàgbà àwọn tó jù yín lọ àwọn tó jù yín lọ tó dàgbà jù yín lọ mi bá wọn kóòpù wọ́n mi ẹ̀ dàgbà ọ̀rọ̀ tó wọ́n sọ yìí ó yà wọ́n lẹ́nu o má sọ̀rọ̀ ẹ̀ fáwọn ọmọ o má sọ̀rọ̀ ẹ̀ fáwọn ọmọ àwọn onírú ẹ̀ lọ́mọ o àwọn onírú ẹ̀ lọ́mọ tó wà ní ọkọ wọn bá pè ń jókòó abẹ́rẹ́ sí píríṣì fóun pé kò dáa o pé ìparun ní o kíní kan ní o ìdìbò bàbá sásùn ní o òní òkè ẹ má bínú sí máa òun bá kúrò bẹ́ẹ̀ òun bá sọ́dọ̀ wọn mọ́ jọ́ kìíní jọ́ pé òun ò dọ́dọ̀ wọn mọ́ òun lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ òun pé àwọn eléyìí fún bóun ṣe bíbẹ̀ díwọ́ nìyẹn olúwàjíjọ́ kan ni bí àwọn ìlú bèrè lọ́mọ yẹn pé bo nílé àwọn wà wọn wá sọ pé àwọn yàtí ṣàlàwọn gbé wá síbẹ̀ wọn bá wọn á ní ẹ̀ka sọ́mà ń pè é kí ló dé tó ààrẹ ń ṣọ́ọ̀ṣà ó ṣe bẹ́ẹ̀ ṣé ìtorí nǹkan tó bá mi sọ́njọ́ yìí lòdì wá ṣọ́ọ̀ṣì mi ì sọ fún kejì ẹ̀ ẹgbẹ́ mọ́ mi ní ẹ̀ máa wá ṣọ́ọ̀ṣì o ó dẹ̀jọ́ ọmọkọ tí mo fẹ́ràn sí máa wá ṣọ́ọ̀ṣì o máa ṣe kinní kan o ọlọ́run ọba kò ní dọ̀nà yín rú o ká nírú ọmọ mi ló sọ pé ó fẹ́ fẹ́ nìsín ó fọwọ́ sí wọn ní màmá mi láìkì ọmọ ẹ̀yin gangan ni mo láìkì wọn ní òjò tó sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ máa ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ọlọ́run ò nífẹ̀ẹ́ sí tó bá ti di ọ̀la wá mo fẹ́ rí ẹ wá bá mi ní mo fẹ́ rí ẹ wọn ní pé àwọn ti gbọ́ nígbà tó jíjọ́ kí tó ní kọ́ wá rí wọn lẹ́yìn wọn ní òwe tètè lọ ṣáájú táìmù tó ní kó wá bóun ṣe débẹ̀ òun bá wọn bá gbé ọṣẹ ọ́fíìsì nínú ike ẹ máa fi wọ́n ti gbé ké omi ìwẹ́ fẹ́ lọ wẹ̀ wọn bá ní àṣekùn máa ń gbé mi sí bedroom torí ẹ̀ ń kulẹ̀ ní bedroom wọn wà wọn ní àwọn kọ́ni kóun wá ní pé ìgbà tó ní kóun wá pé òun gọ́ ní pé kóun ètè jí wá láàárọ̀ káwọn tó máa lọ sí kinní wọn ní nǹkan táwọn fẹ́ sọ fún ẹ ni pé ọmọ ọlọ́run gbọdọ̀ máa ṣe kinní kan wọ́n yàn wọ́n pé ìyá yẹn dẹ̀ kọ àwọn kinní máa ń kọ bíi tattoo bọ̀ kò ṣe bíi tattoo síbi apá wọn báyìí ó ní wọ́n ṣe báyìí ó ní wà níbi àyà wọn náà tó kinní yẹn dídò rẹ mọ̀mọ́ yẹn mọ́ lára fófófó ó ní nǹkan ni mọ mi ẹ gbàgbé nǹkan tó ń sọ fún yín nìkan ọ níbi tó ń bá wọn sọ̀rọ̀ níbi nínú yàrá wọn yẹn gẹgẹgẹgẹ tó ń jókòó sórí tú síta tó ń jókòó sí yẹn ló ń fi fa àwọn aláṣọ pé kíní kan ó ní wọn bá yà yẹn sùn ó ní wọn fẹ́ gbà ó ó ní bọ tó ní nǹkan tó ń ti rí níbẹ̀ ó ní wọn bá yà yẹn sùn ó ní bó ṣe sọ jíṣẹ́ nìyẹn òun bẹ̀rẹ̀ sí bá yà òun sọ jíṣẹ́ gbà tó yá tó kíní tó wọ àwọn méjì lára tán ó ní yà ó ní àwọn tóun ti ń bá sùn tẹ́lẹ̀ ó ní ẹ gbàgbé ó ní ó ìyá ìjọ tóun kó bá wọn sùn ṣe mọ̀ kí ẹ máa fọ́ọ̀sì èèyàn ṣe nǹkan kò ní nǹkan tó ń ṣe yìí kó dáa kíní kan tó ń ṣe fún wọn lọ kó wọn farabalẹ̀ ìgbà tó máa tó wà máa ṣe pé àwọn ti wọnú ara wọn farabalẹ̀ o kò sí pé òun fún wọn lówó òun ní màmá yẹ kí n gbé yín débi tẹ́ ẹ̀ dìrí lẹ́yìn ìgbà tó ń ṣe òun láwọn lábẹ́ òun ṣe gbogbo ẹ̀ ó náà ti ṣe òun ẹ jẹ́ wọn fast forward sọ́dọ̀ pastor ìyàwó pastor kan tí mo date church yẹn church ńlá ni tí n bá sọ fún yín pé church ńlá ni church ẹgbà mi sọ fún yín bí mo ṣe wọ bẹ̀ báyìí ìyàwó pastor yẹn ti rànjú mọ́ mi àwọn ìyàwó pastor tí wọn kì í rí small boys ni àwọn nítorí pé jẹ́ ìyàwó pastor mi dẹ̀ fẹ́ kẹnu sí kó má gbà mi fi débẹ̀
láì mọ̀ pé àwọn kan fún wa lára àwọn kò ti láìkì mi